ẹ ṣe sùúrù nítorí Ọlọ́run, ẹ ṣe sùúrù. Ṣe rí nǹkan tí èmi fẹ́ tá a nídìí jù lọ́wọ́ yín, òun ni ìdúróṣinṣin, òun ni faith yín tí ò ṣèkì rárá, tó dúró gidi gan ni. Nǹkan tá a nídìí nìyẹn. Ẹ̀yin ẹ fọkàn balẹ̀, ìgbà tẹ́ pọ̀rọ̀ Ọlọ́run ni, òkúkú ṣàwa, Ọlọ́run ló ń ṣe declaration, òun náà ní kò sí nǹkan tá ó ti sọ níṣẹ́ pé a ní òmìnira àwa Yorùbá ọdún yìí ni. Ẹ fọkàn balẹ̀ nítorí ọ̀tọ̀ Ọlọ́run, ẹ má jẹ́ kí a bínú já, ẹ má jà sọ̀rọ̀, ẹ má jà ṣe nǹkan kan ìbínú àbí ká sọ̀rọ̀ kankan tó lè mú ìbínú wá tàbí ó lè mú ìkùnsínú àwádìíṣe tó lè mú ìkùnsínú tó lè mú ìkùnsínú wá àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn. No, àtọ́ níbi tá a bá dé lénìí, ó yẹ kó ti yé gbogbo wa pé Ọlọ́run ló ń ṣiṣẹ́, ó yẹ kó yé wa gidi pé Ọlọ́run fúnra rẹ̀ ló ń ṣe. Kò sí nǹkan tẹ́yẹ̀ kọ́ lè ṣe sí o, kò sí ẹni tó lè yí padà o. Kò kí ń ṣe ẹ máa ń kún gbọ́ lẹ́nu mi gbogbo ìgbà tí máa ń sa òmìnira Yorùbá 2022. Èmi ń sọ nǹkan tọ́lọ́run sọ ni, ẹ̀dá kan ò lè yí padà, nobody, nothing. Kò sí nǹkan náà in heaven on earth underneath the earth tó lè yí padà láyé. Ó ń ṣe pé ó kàn dé wá sí ìmúṣẹ báyìí, ó ń dédé happen báyìí. Ọlọ́run ti kọ sílẹ̀ ní ṣe bóun ló mọ ìgbẹ̀yìn láti ìbẹ̀rẹ̀. Ọlọ́run bá ló mọ ìgbẹ̀yìn láti ìbẹ̀rẹ̀. Ẹ jẹ́ ká ní sùúrù, òun ló ń to ètò yóò ń tó ni. Ẹ jẹ́ ká fara balẹ̀, ó máa wá sí ìmúṣẹ. Ẹ máa wòran, ó máa wá sí ìmúṣẹ. Kò pẹ́, ó dàbí lójú wa pé ọdún ti tán o, bó kù ìṣẹ́jú kan Ọlọ́run ìmúṣẹ. Ẹ já fi ọkàn balẹ̀, nǹkan tá à ń ṣe yẹn wọn ni ká continue láti máa ṣe. Ẹ jẹ́ ká máa gba àdúrà nítorí ọ̀tá pọ̀ gidi gan. Ó dẹ̀ jẹ́ nǹkan ìbànújẹ́ pé ọ̀tá ti ilé gan ó pọ̀ ju tìta lọ. Ọ̀tá ilé ó pọ̀ ju tìta lọ. Àwọn amọ́niṣe ni wọ́n pọ̀ ju àwọn afàìmọ́niṣe ni lọ. Torí ẹ̀ ló jẹ́ pé a gbọ́dọ̀ dákẹ́, a láti máa gba àdúrà. Wọn ò fẹ́ kó wá sí ìmúṣẹ. Ẹ̀yin náà fojú inú wò ó. Ṣáwọn tán ti ń jẹ tán ti fi pé àwọn àti ìdílé wọn nìkan ni, tí wọn ò wojú ẹnikẹ́ni. Ṣáwọn lẹ fẹ́ ká sọ pé wọ́n máa gbà, wọ́n máa bá a fọwọ́ sí pé Yorùbá nation. Ṣé mọ̀ pé Yorùbá nation equal opportunity nìyẹn? Kò fi síbì kan mọ́. Gbogbo wa lọ́lọ́run là ń rí àánú yẹn gbà, ládẹ ń rógo Ọlọ́run nínú ayé wa lò. Wọn kò dàbí eléyìí tó jẹ́ pé ó ga sókè, àwọn kan wọ́n wà lẹ́lẹ̀ pátápátá. Wọ́n ṣe tò nìyẹn, so that slavery will continue. Nǹkan tán ṣe nìyẹn. So ṣe mọ̀ pé a gbọ́dọ̀ dákẹ́, a gbọ́dọ̀ máa gba àdúrà gidi gan ni. Gbogbo nǹkan kí nǹkan, ẹnikẹ́ni ohunkóhun kí wọn tó bá ní àní ọdún 2022 yà á ní gba òmìnira 2022, àní brílẹ̀ mi mọ bọ́ ṣe ń sọ Yorùbá yẹn, àní jẹ́ nation tiwa. Kọ́lọ́n bá rọ̀jò bínú lé lórí ni o. Kí gbogbo ohun tọ́lọ́run dá kó kojú ìjà sí, kó parun ni. Gbogbo ohun tó wà nínú ayé ẹ̀ kó dojú ìjà kó parun. Kọ́lọ́n kó ṣàánú àwọn ọmọ ẹ̀, tó ṣàánú tara àánú gbà. Gbogbo ẹni tó bá ní 2020 ò ní wá sí ìmúṣẹ. Kọ́lọ́n bínú sí ni o. Kọ́lọ́n parun ni o. Kọ́lọ́n parun pátápátá, tí gbogbo ohun tó gbójúlé ni kó parun. Toró ti di dandan. Àdúrà yẹn là á máa gbà. Àánú yẹn la máa tọrọ fún ní gbogbo gbà lọ́wọ́ Ọlọ́run. Kọ́lọ́n kó ṣàánú fún wa. Kọ́lọ́n má gbà àwọn ọ̀tá wa, kó má gbà àdúrà àwọn ọ̀tá wa, kó má gbà ẹbọ wọn, kó má gbà ohùn wọn, kó má gbà ọ̀rọ̀ wọn. Tàwọn ọmọ ẹ̀ ni kó wá sí ìmúṣẹ. Kó má bàa sọ pé kò tán di Ọlọ́run yín dà. Láyé kò ṣẹlẹ̀ rí. Kò ṣẹlẹ̀ rí. Kò dẹ̀ ní ṣẹlẹ̀ lórí tiwa. Táyé máa sọ kò tán díẹ̀ sí wa láíláí, kò ní ṣẹlẹ̀. Torí orí òtítọ́ àti òdodo la dúró lé lórí. Lórí òtítọ́ tí Ọlọ́run là lélẹ̀ fún wa, òun la dúró lé, la dẹ̀ ń tọ̀. Ojú òdẹ ní tiwa. Torí náà ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká ní
sùúrù, I'm distracted. Mo ń tẹnumọ́ léra ẹ jẹ́ àwa focus. Ẹ jẹ́ àfọkànbalẹ̀. Ṣé mọ̀ pé ìrìn àjò tá à ń rìn ó ti pín sí méjì? Ẹ jẹ́ kó wà dáadáa. Ó pín sí méjì. Ọ̀nà tó dẹ̀ fi pín sí méjì ni pé àwa kan ọdún yìí 2022 òmìnira Yorùbá 2022 ní ìrìn àjò tiwa. Àwọn kan ìrìn àjò tiwọn 2023 ni. Kí èèyàn kan má tan èèyàn kan. Bó ṣe wà nìyẹn, ó ti pín sí méjì. Àwọn kan ìrìn àjò tiwọn 2023 ni. Lóòótọ́ àwọn kan wọ́n sọ openly, so kí gbogbo á lè gbọ́. And wọ́n ní right. Kan tí máa ń sọ nìyẹn, èmi believe in right to choose. Mo believe in fundamental human right everybody. Because the right to vote is a fundamental human right. And right láti gborílẹ̀-èdè is also a fundamental human right. Tí kan ò dẹ̀ dí kan lọ́wọ́. Because under Nigeria nìyẹn. So ìbò lè ṣẹlẹ̀ Nigeria. But àwa orílẹ̀-èdè ni àwa nation. A dẹ̀ tún claim right tiwa for self-determination as indigenous people. So ìkan ò bá kan wí. Kò dẹ̀ yẹ kó níjà bí kó ní ìkùnsínúnú. Kò dẹ̀ ní yẹ kó ní àbòsí nínú. Ó yẹ kó ní ká kú bọ́ síta openly kó sọ ni. Báwọn tó ń dìbò sọ síta, àwọn ń dìbò àwọn contest. Yes, right wọ́n ní. Wọ́n ní right láti exercise ẹ̀. Mi ò dẹ̀ rí nǹkan tó bad nínú ẹ̀. Nǹkan tó wù wọ́n ní is the choice. Àwa náà dẹ̀ ti make choice tiwa pé ilé là ń lọ, ilé gidi. Tá a yà níbi kankan, ilé lọ straight. Ká fèsì tiwa ní. Oníkálùkù fèsì tiẹ̀. Ẹ jẹ́ ká focus ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ má jẹ́ wà distracted. Àwọn tó ń dìbò, àwọn náà ń ṣe tiwọn náà, wọ́n wà focus lórí tiwọn. So kí ló dé tá a máa wà distracted lórí ọ̀dọ̀ tiwa? Kí ló dé? A gbọ́dọ̀ wà distracted at all. Ẹ jẹ́ ká focus ẹ jọ̀ọ́. Bá ṣe máa ṣe mega rally, kí ni gbogbo nǹkan tá a fẹ́ ṣe, different contribution tá a fẹ́ ṣe nípa ẹ̀. Ìyẹn ni kẹ́ jẹ́ focus lé lórí. Ẹ jẹ́ focus gbogbo oríṣiríṣi nǹkan tá a fẹ́ ṣe, ideas oríṣiríṣi tó máa wá sí wa lọ́kàn. Okay, bóyá báwọn èèyàn bọ́n ṣe máa jáde lọ́dọ̀ wa, àdúgbò, oníkálùkù kó ní plan. Ẹ ṣáà rí ń sìn pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, gbogbo àwọn rallies tó ń ṣe. Awareness ni. Ó máa dàbẹ́ ní pé àwọn ń ṣe rally kéékèèké, but at least ó ṣí ojú gbogbo wa. Because bọ́n ṣe ń lọ, ọ̀nà tó ń gbà, gbogbo bọ́n ṣe ń ṣe, gbogbo ẹ̀ là ń rí. So gbogbo alájọ ń participate. Ìyẹn ni kẹ́ jẹ́ focus lé lórí ẹ jọ̀ọ́. Ẹ má jẹ́ ká wà distracted. Gbogbo àwọn nǹkan tó bá kù tá a fi pé ẹ jẹ́ ká ṣe, ẹ jẹ́ ká ṣe. Mo dẹ̀ tún fẹ́ fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń fowó sínú òmìnira 2022 account fún security. Ẹ ṣé mo dúpẹ́ o. Gbogbo ọmọ Yorùbá pátá ló dúpẹ́ lọ́wọ́ yín. Mo dẹ̀ á bẹ̀ Ọlọ́run kó bá mi dúpẹ́ lọ́wọ́ yín. Kó bá mi bùkún yín ní gbogbo ọ̀nà. Ní tó dáa, kíkan máa jẹ́ ìrọ̀rùn fún yín. Kẹ́ máa rí bá ti ṣe níre, kẹ́ máa rọ́nà gbà níre. Kẹ́ máa lò ní agbára Ọlọ́run. Kẹ́ máa láàkẹ́ ní gòtè ní agbára Ọlọ́run, ní agbára àṣẹ tí Ọlọ́run fi dáyé ọ̀run. Mo dẹ̀ wá gbàdúrà fún gbogbo àwa tó wù láti fowó sí. Ọlọ́run jẹ́ ká rí ṣe. Inú wa dùn káyọ̀ wá kún. Gbogbo iye ohun tó wù ká lè fi sínú ẹ̀. Ọlọ́run dá $1 million padà fún wa. Ní ìrọ̀rùn láṣẹ ti Ọlọ́run. Ẹ ṣé sà. Ẹ ṣé gan-an. Okay, ẹ continue. Yes sir. Ṣé rí lórí ọ̀rọ̀ yìí pé ìdí tí àwọn ọ̀dọ́ ṣe ń láti dìde ṣàlàyé because ìgbà mi ẹlòmíín rò pé àwọn kan sọ̀rọ̀ dídùn sí wọn létí. Ọ̀rọ̀ dídùn náà la máa sọ láṣẹ tọlọ́run. Ní sọ̀rọ̀ aburú. Ẹnu wọn dùn, kí ló ń jẹ́ ẹnu dùn? Ẹni tó bá ń sòótọ́ ò ní ìdẹnu tó dùn, òótọ́ ló ń jáde. Ẹni tó bá fẹ́ parọ́ ló máa wá pé kẹnu òun dùn. Kò sí nǹkan tá a sọ tẹ́ ẹ lè verify. Èyí téèyàn ò bá sọ síta tẹ́ ẹ bá mọ̀, yẹn ò mí pé bóyá nǹkan ò ṣẹlẹ̀ behind the scene. Èyí tó bá yẹ ká mọ̀, á mọ̀. Èyí tó bá yẹ ká mọ̀, á máa ṣe lọ. Ẹ̀yin náà lẹ́dẹ̀ fún mi lọ́kọ́rìtì yẹn. Ẹni nǹkan tí kò bá yẹ kí n sọ síta kí n má sọ síta, ẹ fẹ́ mọ̀.
tó bá yá ẹ máa mọ̀ òun náà ni bọ̀ mi Ọlọ́run ẹlẹ́dàá tó dáyé òun ọ̀run kò ní jẹ́ kí n ṣe nǹkan tó máa kọ́ ọmọ Yorùbá lára láyé àti lọ́run kí wá ni mo wá dìde fún kí wá ni mo ń tẹ́sí gbogbo risk fún kí ló jẹ́ kí n máa gba gbogbo oríṣiríṣi ẹrẹ̀ ìdọ̀tí èébú lára kí ni wọ́n á ṣe gbogbo yẹn fún kì í ṣe pé bóyá èyí tí mò ń ṣe yìí ni a máa sọ pé èèyàn kan wá òkìkí èwo tún ni Ọlọ́run ò ṣe Ọlọ́run ti ṣoore ẹ̀ àṣepé ló ṣe ó ṣe wá látọ̀run ni òun ló ní gbogbogbò in fact lókì lélẹ̀ mo lè sọ fún yín pé lókì lélẹ̀ mo lè sọ yẹn fún yín so ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin ọ̀dọ́ àwọn ọ̀dọ́ wa mo fẹ́ kẹ́ farabalẹ̀ mo fẹ́ kẹ́ mọ̀ wípé àsìkò yín ló dé mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ ìdí tó ṣe jẹ́ pé àsìkò yìí gangan ni àkọ́kọ́ éèjì tó jẹ́ pé wọ́n tàn gidi wípé Nàìjíríà ni wọ́n tàn àwa tá tẹ̀ jẹ́ òbí yín wọ́n tàn àwọn tó jẹ́ òbí tiwa ká má tí wàá sọ ẹ̀yìn but the problem pẹ̀lú ẹ̀yin ni pé wọ́n wá fi technology wọ́n fi help yín gan wọ́n fi oríṣiríṣi nǹkan wọ́n fi divert yín ẹ máa rí oríṣiríṣi program mi ò mọ orúkọ wọn tó máa ń pè é mi ò oríṣiríṣi wọ́n máa jẹ́ kẹ́ máa wo oríṣiríṣi ṣe oríṣiríṣi tó jẹ́ pé kò sí ní ọ̀nà nǹkan tó jẹ́ kó jẹ́ ọ̀nà yín gangan in fact káàkiri àgbáyé ni o ẹ̀kọ́ tó ń kọ́ ọ̀dọ́ káàkiri àgbáyé ń sìn àfikọ́ náà ń ṣàánú bí ìgbà tẹ́ payé fẹ́ parẹ́ ni bọ̀tọ́ náà ń gbé ẹ̀yin dìde torí àsìkò yìí gangan aláti jẹ́ ọmọ Yorùbá láti jẹ́ àwòkọ́ṣe fún àgbáyé gbogbo nǹkan tó lọ́n fi sí wa lára gẹ́gẹ́ bí ẹ̀sìn ká máa fi sí òun ká fi yin òun ká fi mọ̀ òun gbogbo ìwà dáadáa ìwà ọmọlúàbí ìwà rere tó gbé sí wa nú ayé tó gbé sí wa ní orílẹ̀-èdè ó fẹ́ ká padà sí nítorí a ní ìdẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí a ní ká padà sí orílẹ̀-èdè wa torí kí àgbáyé lè ṣe àwòkọ́ṣe ní ọ̀dọ̀ wa ó ń bọ̀ àṣẹlẹ̀ ó ń bọ̀ àṣẹlẹ̀ bọ̀ táwọn ò bá padà ká lọ gbé kan tó jẹ́ àyẹn padà a lè ṣe é so wọ́n ti wá jẹ́ kí irọ́ yẹn kó wà ní ọkàn ẹ̀yin ọ̀dọ́ wípé Nàìjíríà ẹlòmíì gan mọ̀ nǹkan tó ń jẹ́ Nàìjíríà ẹlòmíì gan ṣe wá sáyé ẹlòmíì ò mọ̀ pé kò ní ìtumọ̀ kò sí nǹkan kan tó bá kẹ̀ tẹ́lẹ̀ sọ pé eléyìí ó ní ìtumọ̀ ó ní ìtumọ̀ expression ní àpèjúwe ní orílẹ̀-èdè ọ̀tọ̀ọ̀tọ̀ tán kó jọ àwọn amúnisìn ló sọ orúkọ fún convenience tí wọ́n ní wọ́n dẹ̀ tún kó jọ nìyẹn fún convenience tí wọ́n náà ṣì náà ní fún economic reasons tí wọ́n so but the only thing ni pé èdè tán fi sílẹ̀ mo máa ń tẹnumọ́ kọ́kọ́rọ́ oko ẹrú ni sharing system structure gbogbo ẹ̀ tán gbélẹ̀ tó kó ẹrú ni. That is why tó yẹ pé gap yẹn wọ́n widen it all the time between the rich and the poor so that olówó máa lówó lọ olòṣì náà máa tòṣì lọ kí ló dẹ̀ fa ni pé so that slavery yẹn á lè continue tó bá dẹ̀ continue slavery bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń jẹ́ kí population àwọn èèyàn kó reduce ní so eventually wọ́n máa take over bẹ̀ náà ní. So ṣẹ́rí kò sí nǹkan tó ń jẹ́ Nigeria expression ni tó bá sọ pé òkè orílẹ̀-èdè tẹ́ bá lọ wo definition orílẹ̀-èdè ẹ lè google ẹ ṣebí ẹ̀yin lẹ kúkú ń lo technology gbogbo gbà ẹ wo definition nation kẹ́ wá wò pé ṣé Nigeria is a nation kì í ṣe orílẹ̀-èdè ṣé mo gbà ṣe orílẹ̀-èdè nation orílẹ̀-èdè ni. So ìgbà míì mo máa ń fẹ́ pé Nigeria nation I don't know orílẹ̀-èdè kò kí ń ṣe nation kò kí ń ṣe orílẹ̀-èdè Nigeria wọ́n ti fi sí wa lórí yẹn pé nation yẹn náà ni kọ́lọ́n kó ṣàánú fún wa kò kí ń ṣe nation kò kí ń ṣe orílẹ̀-èdè. Geographical location. Òun ni tẹ́ bá wo definition orílẹ̀-èdè ẹ rí pé kò tiẹ̀ sí ń bẹ̀ rárá
ẹ wá rí i pé ẹ̀yà wà lóòótọ́ nínú nǹkan tó ń pè ní Nàìjíríà tó ń dẹ̀ ń purọ́ fáwa orílẹ̀-èdè ni wọ́n dẹ̀ move everything towards pé orílẹ̀-èdè ni so wọ́n jẹ́ ká máa gbàgbé èdè wa àṣà wa gbogbo nǹkan tá a lè fi jẹ́ orílẹ̀-èdè wọ́n ń yọ kúrò wọ́n minus ẹ̀ so that wọ́n á gbérọ́lé ra wọn lọ́wọ́ láì ṣe àwa àwọn tó wá fẹ́ lè wọ́n maintain èdè àṣà gbogbo nǹkan wọn ẹ lè gbọ́ kán sóyìnbó láti lè máa òyìnbó ṣá lè máa fi gbọ́ lẹ́nu wọn èdè wọn náà sọ àṣà wọn ni ṣebí ìgbà tó di stage kan tó ń pariwo wípé ẹ̀yẹ kan máa da màálù kiri wípé ayé lajú wọ́n dé pé àṣà wọn ni wọn ò fẹ́ fi àṣà wọn lẹ̀ but wọ́n fi orúkọ Nàìjíríà yẹn wọ́n fi ń gba gbogbo nǹkan àti òyìnbó wọ́n fi ń gba gbogbo nǹkan lọ́wọ́ ọmọ Yorùbá àtàwọn ọ̀ràn tó kù but Yorùbá lókun èmi so tẹ́ bá rí ẹ wò ó kò sí nǹkan kan o nínú nǹkan tó ń pè Nàìjíríà yẹn ní ibi tí adélé nìyí ká má tanra wa kò sí nǹkan kan mọ́ àrùn ojú nísìn kò ń ṣe pé bóyá wọ́n ní wọ́n pé wọ́n ti ṣe sílẹ̀ wípé títí oko ẹrú yẹn náà ni àwọn máa wà kò kí ń ṣe àwa oko ẹrú yẹn ni tí wọ́n bá yan ọba nílẹ̀ Yorùbá wọ́n fi sọ́ndà oko ẹrú tán bá yan olórí ní ọ̀ndà Yorùbá oko ẹrú kò sí nǹkan tó lè ṣe bẹ́ẹ̀ ló wà fún ẹ̀wọ̀n ẹ̀yà tó kù Yorùbá lèmi kàn sọ ọ́ wọ́n ṣáà make sure pé oko ẹrú ni ẹ wo nǹkan tó ṣe ẹ wo population ẹ Google ẹ̀yin fúnra yín ẹ Google population Nigeria ṣé ẹ rí iye tán fún Yorùbá ṣé ẹ rí iye tán fún North ṣé ẹ rí ẹ wò dáadáa o mo fẹ́ kẹ́ wò dáadáa so tá a bá ń sọ wípé kò sí ìkẹta. ẹ jẹ́ má bínú mo fẹ́ tẹ̀sí ẹ̀ ní bóyá mo wọlé lèmi o pé láti lọ dàbí tó wọlé mo sọ̀rọ̀ lọ́wọ́ ẹ jẹ́ má bínú mà continue. So no problem sir. So ẹ wo population yẹn wọ́n ti ṣe tó jẹ́ pé wọ́n ní ọ̀dọ̀ àwọn ni àwọn pọ̀ sí jù àwọn òyìnbó yìí náà ló dẹ̀ tún sọ wípé tẹ́ bá ti ń kúrò lẹ́gbẹ̀ẹ́ omi population máa dínkù pọ̀kú ti Nàìjíríà kọ́ ẹ lọ Google ẹ bí mo ṣe ń bá yín sọ ẹ̀ kẹ́ wo iye population tó wà lókè sí àwa táwa ń sálẹ̀ wọ́n wá ṣe ní sí pé population yẹn náà fi pín gbogbo nǹkan iye local government tó wà ní ibi tá a tún yí Nàìjíríà òkè ló pọ̀ jù sí so kò sí nǹkan tẹ́ ẹ lè dá ní ọgbọ́n wọ́n ní control wọ́n ti set control yẹn sílẹ̀ wọ́n kàn sọ ọ̀rọ̀ yìí pé born to rule wọ́n ò sọ lásán náà wọ́n ti ṣe sílẹ̀ ní àwọn amúnisìn ti ṣe sílẹ̀ fún wọn so tí anybody ẹ̀yà míì bá sọ wípé òun fẹ́ control nǹkan ó sì máa ń láti dọ̀bálẹ̀ ní kó tó jẹ ó máa dọ̀bálẹ̀ fún márùn ní kó tó jẹran òun ní láti because gbogbo nǹkan tó máa fi ní power tó máa fi ní control wọ́n ti fi sọ́dọ̀ wọn nọ́mbà dẹ̀ là ń sọ̀rọ̀ ẹ̀ yìí wọ́n ti kó nọ́mbà sọ́dọ̀ wọn wọ́n wá ní control wọ́n tún ṣe constitution tó ṣe pé àwọn náà ni wọ́n tún fi control sí lọ́dọ̀ wọ́n tún máa sọ fún yín ó lè pé àwọn pọ̀ jù yín lọ àwọn ojú ni nàá kéèyàn travel lọ sọ́hún yẹn máa rìn kẹ́rí ìlú kẹ́ tó rí lé mélòó ni bọ̀tí àwọn èèyàn wá ẹ wò ẹ jẹ́ kí n fún yín ní one small example for 62 years ẹ wo gbogbo àwọn èèyàn media wa tó ń travel ẹnujọ́ mẹ́ta tó ń tẹ̀lé gbogbo bí gbogbo ẹ ṣe rí so nínú 62 years tó bá rí bẹ́ẹ̀ yẹn nínú 62 years yẹn owó wà dáadáa wọ́n jí kó ni o àpapín ni o so ìgbà tó owó wà ṣe ti rí bó ṣe ní 62 years nísìnyí tí ò wá sí owó ẹjọ́ kí ló fẹ́ ṣẹlẹ̀. condition máa worse gan. ṣe ti rí nínú 62 years tí owó wà òun ni ò sọ́nà o òun ni ò sí omi o òun ni ò síná o drainage òun ni ò
òun ni ò sí drainage, kò sí ẹ̀kọ́ tó já gere àbúrò bó ṣe ń sọ quality ẹ̀kọ́ tó education. já gerege. Kò sí o nínú 62 years ẹ Nàìjíríà ti ní owó gidi o, wọ́n ti ní owó gidi. So ètò wa wà lẹ́sìn tó wá jẹ́ gbèsè tí ìlú gan ò ká gbèsè mọ́. So tí nínú 62 years tán ní owó, tán ní opportunities oríṣiríṣi tó rí báyìí, ẹ jẹ́ wá sọ fún mi kí ló fẹ́ ṣẹlẹ̀ nínú nǹkan tó jẹ́ àtúbọ̀tán 62 years yẹn. Òun ní security tó ń ṣẹlẹ̀ yìí o, òun ní security o, tájèjì ń wọlé bó ṣe wù wọ́n, tó ń ṣoríṣiríṣi pààyàn jíyàn gbé, ṣe gbogbo ẹ̀ nínú 62 years nìyẹn, nígbà tí owó wà nìyẹn. So ẹ ń sìn. So ṣé ní kò ń ṣe pé bóyá wọ́n fọ̀ sí pé ẹ wá ṣe Yorùbá nation. No, ẹ ní láti ṣe Yorùbá nation ni. Ẹ ní láti, kò sí option, kò sí hope, kò sọ́nà, especially fẹ́yìn ọ̀dọ́ wa. Kò sọ́nà. Ibo lẹ fẹ́ gbégbà, ọ̀nàwó lẹ fẹ́, báwo lẹ ṣe fẹ́ ṣe? Wọ́n ti gbé system yẹn sílẹ̀, wọn ò dẹ̀ ní intention àti change ẹ̀. Ìgbà tó ń pariwo constitution shut down ni wọ́n dẹ́ anybody lóhùn náà. Ìgbà tó ní òkè kan Ahmed wọ́n tún make ẹ̀, wọ́n tún worsen ẹ̀ ni, wọ́n tún jẹ́ kó bàjẹ́ mọ́. Kàkà kan ṣe àtúnṣe, wọ́n tún jẹ́ kó bàjẹ́ mọ́ ni. Wọ́n tún fúnra wọn ní more immunity oríṣiríṣi. Wọ́n ń pe àjèjì wípé kó become indigenous person, indigene. Wọ́n bí ìyàn ní ọmọ onílẹ̀, ṣe wọ́n bá ọmọ onílẹ̀ ni. Báwo la tọ̀hún rìn wá ṣe máa sọ pé wọn ọmọ onílẹ̀? Ìtàn wo ló fẹ́ pa? Ta ni bàbá lẹ̀ níbẹ̀? Ta ni bo lágbolé ẹ̀? Níbo ló ti wá? Ṣùgbọ́n wọ́n wá amend constitution pé ó kó rí bẹ́ẹ̀. So báwo la ṣe fẹ́ ṣe? Ṣé rí pé dandan ni tó kò sí ọ̀nà mọ́ ni? Ta bá sì fẹ́ pé kí ìran Yorùbá máa wà. Ẹ̀yin dẹ̀ lọ́lọ́run fẹ́ lò. Because àsìkò yín ni. Ògo yín ló ti pọ̀, ẹ wo kan tó ṣe jẹ́ pé ẹ̀yin gangan ni, kò sí option. Ẹ wo adúrú ìyà kan ti fi jẹra wọn láì ṣe ìlú sọ́ra wọn dà láì ṣe ẹ̀yin youth wa. Ẹ wo mentality tó fún ẹ̀yin youth wa. Kẹ́ ẹ máa rò wípé kò mátà ṣèbí tẹ bá ti ṣàgbèrò, kò mátà ṣèbí tẹ bá ti ṣe yahoo, kò mátà nírú ọpọlọ tí Ọlọ́run fún yín tó jẹ́ pé yẹ kẹ́ máa build the space shuttle ní. Tó jẹ́ pé kẹ́ máa build the fastest train. Kẹ́ máa build electric cars. Kẹ́ máa build àwọn cars tó tiẹ̀ jẹ́ pé in fact ó tún jù bẹ́ẹ̀ lọ ni. Nítorí kẹ́ máa fọpọlọ ṣe nìyẹn. Ẹ wá wo nǹkan tó jẹ́ kẹ́ máa fọpọlọ ṣe. Ṣé ẹ lè fẹ́ máa ṣe ni? Àná ni wọ́n ṣe kinní kan plus wọ́n ń kú. Ọlọ́run ò dá yín sáyé pé kẹ́ sáré kù náà. Ó ní kẹ́ wá lo ògo láyé ni. Ó dẹ̀ jogún ẹ̀mí gígùn fún wa. Kí wá ló dé tẹ́ máa ronú pé tóun bá tẹ̀ rówó yẹn fọ́dún kan ọdún méjì. Ṣé rí ibi tí wọ́n gbé èrò yẹn dé? Láti láíláíláí kì í ṣe ọ̀nà yín. Kì í ṣe ọ̀nà ẹ̀yin ọ̀dọ́ wa o. Torí lára iṣẹ́ tẹ́ láti ṣe láti jẹ́ pé orílẹ̀-èdè Yorùbá dúró ni pé àwòkọ́ṣe yẹn ó ń láti ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Yorùbá láti padà. Láti lọ gbé àṣà, ìṣe oríṣiríṣi ẹ̀kọ́ nǹkan dáadáa tọ́lọ̀ nǹkan wa, a láti gbé padà wá. Because àgbáyé máa wá kọ́. Wọ́n ti ń dorí ẹ̀ kodò káàkiri àgbáyé. So kí ni nǹkan tẹ́ fẹ́ sọ pé ẹ fẹ́ dúró ṣe? Tí ọkọ àwọn máa sọ fún pé nǹkan ọ̀nà ṣì wà Nàìjíríà, ọ̀nà wo ló wà ń bẹ̀? Ẹ bí wọn. Ṣé bóun là ń sọ yìí? Evidence ti wà ńlẹ̀. Evidence wà ńlẹ̀. Mo máa ń sọ, mo dẹ̀ máa tún sọ all the time. Ẹ̀yin gangan fúnra yín ọ̀dọ̀ ẹ test ẹ̀. Ẹ wà láàárín àwọn ọ̀rẹ́ yín tó jẹ́ láti ẹ̀yà míì. Ẹ jọ̀ọ́ ẹ má sọ èdè òyìnbó yìí. Ẹ rí kó pín, Ọlọ́run ló pín, kì í ṣe èèyàn. Òyìnbó yẹn anywhere tẹ́ bá wà tí wọ́n bá ti ń sọ, ẹ mọ̀ pé rọ́ ni, ó ti ní rọ́nú. Kò lè yọrí sí dáadáa ìpè kọ́. Torí Ọlọ́run ò sí ń bẹ̀. Ilé tí Ọlọ́run ò bá kọ́, èèyàn yẹn ń ṣe lásán ni o. Ọlọ́run ò sí ń bẹ̀. Ló ṣe dàbẹ́ pé gbogbo ẹ ṣe rí bó ṣe rí yìí. Ẹ wà àti ọdúnmọ́ọdún yìí. Ẹ tiẹ̀ jágbe
láti 62 years yìí kí ni kò sí nǹkan kan to show for it kàkà kó máa lọ síwájú kò ṣe kó lọ sẹ́yìn ní kó fẹ́ ó ti já sí kòtò tán ó ti já sí kòtò tán so kí ni nǹkan tẹ́ fẹ́ fi wé so kí lẹ fẹ́ náwó sínsìn wípé hope yín lélẹ̀ kò sí Nàìjíríà ń ṣe ètò Ọlọ́run ètò èèyàn ni ó ti di dandan kẹ́ ẹ dìde ni dandan ni Yorùbá nation there is no other option orílẹ̀-èdè òun ni Yorùbá àwọn kan máa sọ wọ́n ṣe Yorùbá nation jẹ́ bó orílẹ̀-èdè ló ń jẹ́ bẹ́ẹ̀ orílẹ̀-èdè ni orúkọ tí Yorùbá ń jẹ́ kí àwọn amúnisìn tó dé ni orúkọ tí Yorùbá ń jẹ́ kí wọ́n tó sọ Nàìjíríà lórúkọ ni even United Nations gan kó tó máa jẹ́ United Nations Yorùbá ti ń jẹ́ Yorùbá orúkọ wa nìyẹn ẹ Google ẹ lọ wo map as far back as any time Yorùbá ni the only thing tó fẹ́ ṣe pé Nàìjíríà ni pé kí oníkàlùkù lose identity wọ́n lè gba nǹkan oníkan ní gbàtẹ́ ìbá sédè tí ò sáṣá tí ò sí ọkọ mọ́ ó ti tán náà nìyẹn kò ní túmọ̀ tó bá ní túmọ̀ ni I keep saying it ẹ yọ òyìnbó kúrò sẹ́ simple test náà ní ká ṣe ni so ṣe rí nǹkan tó ṣe jẹ́ pé ẹ̀yin ọ̀dọ́ wa ó di dandan kẹ́ ẹ dìde ẹ ní option o mo dẹ̀ challenge any one of you tó bá sọ wípé òun ní option àbí òun mọ̀ pé Nàìjíríà ọ̀nà wà bẹ́ẹ̀ fóun mo fẹ́ kó jọ kó jáde kó wá sọ fún wa nǹkan tóun rí tóun fi sọ pé ọ̀nà rèé Nàìjíríà ọ̀nà ni kò sọ́nà ń bẹ́ẹ̀ Nàìjíríà tó ń pa àwọn ọ̀dọ́ Nàìjíríà tó ń dájú ọ̀dọ́ àwọn youth wà ní àwọn ọmọ university wà lé for months kò ká wọn lára ìgbà tán bẹ̀rẹ̀ sí ní ṣe U-turn nígbà táwọn ọ̀dọ́ yẹn lọ block wọn ní airport ni o ìgbà tán lọ block airport ìgbà yẹn ló ká wọn lára ìgbà yẹn ló dùn wọn ó ṣẹ̀ṣẹ̀ kàn wọ́n ni ìgbà yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo máwọn lecturers pé kán padà ní o kán padà ní o ṣe tọrọ ti fi pé wọ́n ti kàn wọ́n ṣebí kò kàn wọ́n ní tẹ́lẹ̀ ṣebí ọmọ everybody wà lóyìnbó tó ń kàwé so kí ló dé ẹ̀dẹ̀ ń gbìyànjú ẹ̀ ń try ẹ wo nǹkan tẹ̀yìn ọ̀dọ́ ṣe náà àwọn kan máa kóra wọ́n máa lọ sí àwọn fẹ́ lọ sí ìlú òyìnbó wọ́n máa gba desert ṣó yẹ kí irú ẹ̀ ṣẹlẹ̀ sọmọ Yorùbá ṣá nǹkan ìbànújẹ́ ni o ṣó yẹ kí wọ́n sọ pé ọmọ Yorùbá ń kú ní desert tó ló fẹ́ ó ń wá greener pasture lọ síbì kan tẹ bá rí ta gba mi yẹn kò ṣeé sọ kò ṣeé ròyìn tí wọ́n dẹ̀ ń kú sórí omi àwọn ọ̀dọ́ tọ́lọ́run wọn kó wá ṣe nǹkan dáadáa lórí ilẹ̀ yìí kò dẹ́ ṣe pé Ọlọ́run ò ṣe oore ẹ̀ ó ṣe náà ṣe bóun nìyí tí ò bá ṣe oore ẹ̀ ní owó wo làwọn wá ń jí kí náà pín tí wọ́n ń ṣàpapín láàrin ara wọn ṣe bóore tọ́lọ́run ṣe làwọn fi rí jì náà làwọn fi kó sọ́wọ́ ara wọn tó jẹ́ pé wọ́n bá wọ díẹ̀ wọn ló wà tó dẹ̀ jẹ́ pé àwọn ọmọ náà tó ti ń gbé fún sìn tó jẹ́ pọ́n dẹ̀ jẹ́ kí àwọn ọmọ olówó náà èmi ò ní pé mẹ̀kúnnù torí Ọlọ́run kúkú ṣe wá mẹ̀kúnnù ìka ẹ̀dásẹ̀dá ló fa gbogbo eléyìí everybody yẹn dẹ̀ ń sọ́fà àti ìjà ń dọ̀ràn kí ló dé lójúkorojú wọn dẹ̀ ń ṣèkà wọ́n ti bọ́dà ẹ lè trade tẹ bá dé inú ọjà tẹ fẹ́ tajà ticket oríṣiríṣi nǹkan ìnira transportation ni wọ́n tẹ bá fẹ́ gbé ọjà yín owó tán máa fi kọ́kọ́ gbélé lórí náà tẹ bá máa tajà èlò ní èrè tí tẹ̀ ń jẹ gbogbo ẹ̀ náà nínú ìnira ni ẹlòmíì inú ọjà ló ń sùn kí ló dé gan Ọlọ́run dẹ̀ fìyà jẹ wá gbogbo nǹkan tó ń jẹ́ Yorùbá pátá gbogbo nǹkan tá a fi ń jẹ́ Yorùbá pátá lọ́lọ́run fi fún wa ní ọlá wọn kàn pé wá lọ́mọ aládé lásán aládé ni wá ní tòótọ́ àti lódodo ọlá ni ó ti di dandan ó di dandan kò sí option fún yín ni and kò dé nǹkan tẹ́ ẹ dìde fún Yorùbá nation it's your right gbogbo wa ní ẹ̀tọ́ wa ní àgbáyé náà ló kúkú ní gbogbo àgbáyé ní ó accept ẹ̀ gbogbo òlu ló jẹ́ signatory sí
right to self-determination. Ẹ Google ẹ̀yin ọ̀dọ́, ẹ Google ẹ̀kẹ́ka. Right ni. Ẹ̀tọ́ ni. Ọlọ́run ló ṣe right yẹn now. Because ó wà clear pé indigenous people ni wá. Ẹ Google yẹn náà kẹ́ wò ó. Kò kún ṣe pé wọ́n ń sọ̀rọ̀ wọ́n brainwash àbí wọ́n ń sọ̀rọ̀ tó dùn sí wọn létí. Nǹkan tí a lè search fúnra yín nísinsìnyí ni. Ẹ wò ó kẹ́ identify ara yẹn gbọ́ngbọ́n, ẹ mọ̀ra yín. Ẹ mọ̀ra yín kẹ́ mọ oore tọ́lọ́run ṣe fún yín. Bó ṣe dá yín ní Yorùbá yín fúnra ara yẹn mọ̀ra yín. Ẹ search ẹ kẹ́ wò ó. Ẹ wò ìṣẹ́jú mélòó ló fẹ́ gbà yín, ẹ wò ó kẹ́. Kò sí option, kò sí ọ̀nà míì mọ́ láyé. Àfi ká gba kí ẹ dìde fún Yorùbá nation o. Ẹ dìde. Present yín àti future yín nìyẹn. Kò sí nǹkan kan mọ́. Kò sí nǹkan kan mọ́. Kí ló fẹ́ ṣẹlẹ̀? Ẹ bá sọ pé àwọn kan wọ́n ní àwọn lọ dìbò. Mi ò bá wọn jà o. Mi ò dẹ̀ ever sọ̀rọ̀ against wọn rí. Mi ò lè sọ̀rọ̀ against wọn because mo mọ̀ ní tèmi wípé right wọn ni. Èmi dẹ̀ respect right every individual. Tó bá make decision ní right ẹ ní láti decide pé mo fẹ́ lọ bá àwọn tó ń dìbò. But nǹkan tí mi ò bá kàn sọ fún ẹ ní pé rú àròjinlẹ̀ náà. Kí ló fẹ́ mú jáde ńbẹ̀? Kí ni o fẹ́ mú jáde níbẹ̀? Gbogbo àpapọ̀ ìran tó wà nínú Nàìjíríà yìí, kí ni wọ́n fẹ́ mú jáde? Kò sí nǹkan kan mọ́. Kò sí nǹkan kan mọ́. Nǹkan tó kù ní pé kó ní kálukú lọ lé. Ṣé mo mọ̀ pé ó ti jẹ́ ìwọ̀nba nìyẹn. Oníkálukú àti nǹkan ọ̀tẹ̀ according to your material and according to your size nìyẹn. Àti lọ lé wa. Then nǹkan ọ̀rọ̀ wa tó ń kó lọ kò ní sí yẹn mọ́. Oníkálukú ó máa oore yẹn máa share equally ní. Equal opportunities ló máa wà now. Opportunities máa pọ̀ káàkiri tí oníkálukú á lè máa lò. So ètò bá ń wù ẹni. Mo sọ fún brother mi jọ kan pé ṣé tá bá dé ìlú òyìnbó ẹ jọ ṣé àmọ́ ta ni local government, ta ni governor, kí ló kàn wá? Àmọ́ wọn náà. Mayor Istanbul, but the biggest city in the whole Europe. Àmọ́ mayor àmọ́ bí tó ń gbé. Ẹ ṣe sà. Ọjọ́ tó ń ṣe election, wọ́n ṣe election ní àárọ̀ mọ́sàn-án. Everybody ń lọ síbi iṣẹ́ accordingly, kò sí problem. Kò sí alẹ́ ọjọ́ yẹn result jáde. Wọ́n dẹ̀ declare winner lálẹ́ ọjọ́ yẹn. Kò jọjọ́ kí. The last presidential election tó ń ṣe bí ọjọ́ tó ń ṣe election, ọjọ́ yẹn náà gbọ́ result. Ṣé rí ibi tètò wà? Ètò ni o. Ṣé rí pé ẹ jẹ́ ká wo ẹ̀yin ọ̀dọ́ tí mò ń bá sọ̀rọ̀, ẹ̀yin ọ̀dọ́ wa yìí. Ó ń kára gidi ni o. Torí ó máa ń dùn mí tí n bá rí pé kí ló dé tán waste ògbà àwọn ọmọ ọlọ́mọ báyìí. Nǹkan tá a dẹ̀ need láti jẹ́ kó wá sí ìmúṣẹ, kó goyin buyọ̀, kó pọ̀ náà kó lè. Ó ṣe nǹkan tó lè. Nǹkan tó rọrùn ni. Kí ló dé tá a bá dé ìlú òyìnbó? Àmọ́ ta ni bẹ̀. But wọ́n ti ṣe system wọn sílẹ̀ débi pé gbogbo nǹkan tá a bá need. A máa easily achieve ẹ̀ ní a máa easily get ẹ̀ ní. Ẹ bá fẹ́ gbalé, kò sí wàhálà. Ẹ fẹ́ wáṣẹ́, kò sí wàhálà. Ẹ fẹ́ ṣe lè. Wọ́n ti tò ètò yẹn. Ò ní ìdá tí mo anybody. Ní ìdá tí mo anybody. Irú àwa tá a mọ àwọn tó wà ní ọ̀dọ̀ tiwa ṣe bí nítorí ọ̀rọ̀ òṣèlú tí ọkọ mi ṣe ni. Ṣé mo ti gba Amẹ́ríkà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ mo ti lọ léèwé náà. Èmi ò mọ anybody o. Mi ì tẹ̀ rán wọn. Mi ò mọ nobody. Because gbogbo nǹkan tí mo ní ìlú ti wà nú ètò. Èèyàn gẹ̀ẹ́tì ẹ̀ ní ṣé tí n bá fẹ́ lọ grocery àbí kìíní kan gbogbo nǹkan ti easy bẹ́ẹ̀ náà. A ṣẹ̀ṣẹ̀ wá mọ tanitani òṣèlú ló fà á. Ọ̀rọ̀ ọkọ mi ni. So mo dẹ̀ mọ̀ pé àìmọye tó ń gbé ìlú òyìnbó tí ò tiẹ̀ mọ ta ni jẹ́ local anything. Ó tẹ̀lé má mọ táyẹ̀tù tó ń jẹ́ gan. Kí lẹ ní ìdẹ̀ fún? Ọlọ́run má jẹ́ kí àìsàn múyàn. Hospital gbogbo ẹ ti wà. Bó ṣe lè pa ambulance, bó ṣe lè ṣe gbogbo nǹkan náà ti ṣe ètò síbẹ̀. Ọmọ fẹ́ lọ sí school, ọmọ fẹ́ ṣe gbogbo ẹ ti wà ń bẹ̀. Ó ti school kan bọ́ sí kan, ó ti school gbogbo ẹ̀ náà ti ṣètò ẹ̀ tí ò ní ìdí pé irú ibi Nàìjíríà wọ́n máa sọ fún ọ náà máa sọ wípé kí leader kan sign. Ọmọ fẹ́ lọ sí school ni o. Èèyàn kan kó sign, kíní kan kó sign. Ẹ lọ wá 2 party members àbí mi ò mọ bó ṣe náà ṣe o. Oríṣiríṣi wọ́n ṣàmàmú ìra fáwọn èèyàn. Òun náà ń ṣe. So kí ló dé táwọn ò lè ṣe system tiwa kó rọrùn?
bọ̀ kò lè rọrùn because a lọ tò síbi tí ò yẹ ká tò síbi tọ́lọ́run ò fẹ́ a lọ dúró síbẹ̀ ìgbà tọ́lọ́run dẹ̀ ti fi yé wa ó ti di dandan ká padà sílé náà. For watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Akintoye. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀n ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀n fulfilment? What drive ẹ̀wọ̀n bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv, driving you around the world.